100% sure wípé o ti sọ fún bọ̀bọ̀ yẹn kò tí mọ̀. And let me tell you something, the more to ṣe ń parọ́ fún bọ̀bọ̀ yẹn the more ni inú ṣe máa bí tó bá find out. Ṣé o mọ̀ wípé ọkùnrin wọn like obìnrin máa parọ́ fún wọn ni torí nígbà tí wọ́n bá mọ òtítọ́ báyìí. Kò ní mọ̀, mi ò dẹ̀ ní sọ fún. Okay, báwo lẹ ṣe fẹ́ ṣe o? Ìwọ má worry, alátiṣe mi ló máa ti ṣe ara ẹ̀. Alátiṣe ẹ ló máa ti ṣe ara ẹ̀. Ṣé kò tó yẹ kó jáde lẹ́nu ẹ nìyẹn? It's okay, it's not your fault. Ẹgbẹ́ mi tí mò ń dá sọ́rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ni àbí ẹgbẹ́ everybody ló ní life àti live. Thank you so much. Ohun ọwọ́ mi ọ̀tọ̀ máa fi gàngàn fa. Èmi ò fẹ́ bá wọn sí láwùjọ òtòṣì. Bẹ́gbẹ́ mi bá náwó mi ò gbọ́dọ̀ nọ̀rọ̀ ẹnu. Ènìyàn ṣọ́ra o kò ṣọ́wà rẹ̀ wù o. Méjì méjì ọgbọgba ènìyàn yàtọ̀ síra wọn. Bárúgbó bàkàtìkè kólé làálì kò ní kó jó mi dán kí n má fọwọ́ mi fàjọ̀gbọ́n bàbá gbà mí o ọ̀rọ̀ mi dọwọ́ rẹ̀ Elédùà ire Elédùà o ire ire o ìfẹ́ má dẹ̀rù ìfẹ́ dẹ̀rù ó má dẹ̀rù sí mi láyà ìfẹ́ má dẹ̀rù ó sí mi láyà. I was just on my way out. Mo fẹ́ sáré dé store. Mo fẹ́ ra a few things for the weekend then mo fẹ́ ṣe ọ̀run mi. Okay. All right, take care, darling. Oh, sorry. Ọláìdé wá check any room. Kí ló wá sọ fún? Gọ́dọ̀ ní sọ fún náà ni. Zongo ti travel. Òun náà tẹ̀ tí ń pè mí látàárọ̀. Really? Ó yẹ kí wọ́n á pè kí n sọ fún pé mo fẹ́ rí lọ́la. Bimbo, that one is none of my business. Wàhálà àti ẹni, I have to go now. Take care, darling. Bye. Bye. Fún ni wípé ká stop relationship yìí kò lè work out. Bimbo. Mi ò fi ìgbà kankan nífẹ̀ẹ́. Mi ò ní any feelings fún ẹ. Bimbo. Má pè mí mọ́, má dẹ̀ wá sí bíbá ẹ mọ́. Èmi mà ni Ọláìdé Ọlájùwọ̀n. Bimbo ṣé mo ṣe ni? Ṣé mo ṣe tẹ́lẹ̀ ní tí bá tiẹ̀ ṣe jọ torí Ọlọ́run dáríjì mi? Má sọ báyìí. A ti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́ náà. Má bínú, ìjọba máa lọ. Bimbo, Bimbo, Bimbo. Ó yà ìjọ. Ẹjọ́ torí Ọlọ́run. Ebo bísẹ̀ tọwọ́ yín lẹ̀. Ẹ bọ́ kí ní pẹ̀lú ọ̀rọ̀ yìí jọ. Ẹ bọ́ bísẹ̀ fà. Ẹ fọwọ́ ara yín gbogbo. Ẹ wọ síbẹ̀. Ẹ wọ síbẹ̀. Ọkọ mi ẹjọ́ torí Ọlọ́run bẹ̀rẹ̀ lẹ́yìn. Kọ́kọ́ mi tó ọdún náà gbé ló ti fún mi. Ẹjọ́ ẹ má gbàdọ̀ wọ mi ẹjọ́. Ẹ fẹ́ jọ lẹ̀kẹ́ dojú bolẹ̀. Jésù lọ́lúwa fẹ́ fi ẹ̀dá yálà yà.
sọ náà bracelet yẹn ò lè jábọ́ lọ́wọ́ ẹ̀ báyẹn kó má mọ̀ wá má gbìyànjú ara o. Kí ló ń sọ náà? Go straight to the point. Kí ló ń sọ náà? Ó dẹ̀ lè jẹ́ pé nígbà tí mo fẹ́ ṣubú lọ́dọ̀ alájà yẹn ni kí ni ẹ̀ jábọ́ lọ́wọ́ mi ṣá. Ẹ dùn náà kí tiẹ̀ lẹ́ ń sọ lẹ́nu yín tí ó dùn náà. Mo wà 100% sure wípé bracelet yẹn ó máa wé gan. Lásán lè rò wípé alájà yẹn ń bẹ̀ wá ẹ jọ̀ọ́ ẹ má gba bracelet lọ ẹ má gba bracelet lọ. Ẹ wá ẹ tún sọ o. Okay but this is not the first time tí wàá tẹ̀lé wa lọ sí operation bracelet ò lè jábọ́ lọ́wọ́ ẹ̀ báyẹn kó máa mọ̀ wá owó ẹ̀ ló wà. mẹ́ baby mi believe ẹ̀ owó ẹ̀ ló wà. Wá má gbé e wá o. Kí ló ń fọ kí wọ́n rí ẹ náà? wá ṣé mo parọ́ mọ́ ẹni. Wo wá Farouk ojú ẹ̀ ni mo ń tí o do ṣé mo parọ́ mọ́ ẹni mo náà ló wà fún jáde. One more word from you now pull your freaking head off. That's enough. Bidemi, put that gun away. Kí ló ń ṣe yín náà? Kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ̀ ń jà lórí bracelet tí ó tó nǹkan kan? We set out for an operation and we were successful. So mi ò rí nǹkan tẹ́ máa pariwo lórí bracelet fún. Mo fẹ́ kẹ́ máa lọ fún lectures ní báyìí. Mo fẹ́ káwọn kan máa suspect wa.